went down again. It finally 14th of November when a beautiful princess was born from the family of Osho called Princess Adewolola Adenike Adeshewa Abebiade. You are a year older today, wishing you long life and prosperity. Hey, oṣù méjìlá sẹ́yìn rèé o tàbí àìdùnnú òbí olú ọmọ arẹwà láwùjọ arẹwà ìtọ̀nà ògùn ọmọ àjìtọ̀nà wò ọmọ bíbí inú Prince Adébọ̀wálé Ọ̀ṣọ́ èké ìdánkaṣọ ọ̀nù wọn. Wọn Ọlájùmọ̀kẹ́ Àníkẹ́ Adé Ọ̀ṣọ́ òbí alálùbáríkà. Àwọn ọlọ́pàá rapọ̀ pè mí lónìí ó tó pé mo kí o dáadáa pé o kú ọjọ́ ìbí tòní àìdùnnú ló jẹ́ ò wá dàgbà wá dògbò wá tó lórúkọ bẹ́ẹ̀ ni wọ́n ní mo sáré rẹ̀ láṣẹ ìdùn. Princess Adéwọlá Adéníkẹ́ Adéṣẹwà bẹ̀bí ó ìwé ló jẹ́ ò bẹ́ẹ̀ sì ni èso àjàrà sí ni ọ́ pẹ̀lú òun wá ní wọ́wé ò ọ̀hún sì ní gbọ́kù rẹ̀ lójijì. Mo gbà tọ̀tún mo rí ọ bẹ́ẹ̀ ni mo gbà tòsí mo bọ́ ọ nílé apá kan pa rẹ mọ ni ó apá kan gbogbo rọ̀gà. Bẹ́ẹ̀ lọ́ máa rò kú bójú owó mẹ́fún ojú owó ọmọ adó dọ́ba lóòrùn lóde rẹ̀ mọ́. Ọmọ òjì kùtùkùtù pélé ọ̀rọ̀ ni yín ò ẹ̀yin lọ́ máa mú ìbò wọ́ọ̀lù. Ọmọ ọrọ̀ ajẹ́bẹ́ pẹ́ẹ́rì ọmọ sọyìn ọmọ irinwó ni yín. Ẹlẹ́bẹ̀ ọmọ ìkòdó ọ̀gá wọ́n lọ́ máa ṣàlàyé bẹ́ẹ̀ ń tòrò bí ìrìn ògùn àyà ń bẹ ní ọgbọ̀n àyè ń bẹ lóde o. Èyí lọ́mọ oníṣu mẹ́fà nílé méjì jíjẹ méjì títà méjì tó kùlẹ̀ fi ń bọ̀lẹ̀ fún mẹ́dẹ́mẹ́dẹ́ ìrùmọ̀lẹ́ àfẹlẹ́jà. Ọmọ akérúgbọ́ kẹrò òbo nígbó akélọ́dọ̀ kẹrò bára ọ̀dọ̀ wọn mẹ́gun wọn kó bara rí òmí bẹ́ẹ̀ ìgbà tó pọ̀ mẹ́gun wọn kó rẹ̀ wọn. Bí gbogbo òkòròdú ṣe wá tó pátápátá wọn lálábàárù ògbóyin pátápátá lọ̀gá ẹ lọ́ fi ń pè ní kòròdú ọ̀gá. Princess Adéwọlá Adéníkẹ́ Adéṣẹwà bẹ̀bí àdéhùn pọ́dún kan lónìí ó wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o àwọn òbí rẹ̀ ti mọ obìnrin wọn ti ń rí ọdún nú wọn wà nírí ọbú ẹkùn bẹ́ẹ̀ ni wọn wà ní mọ sáré rẹ̀ láṣẹ ìdùnnú wà dàgbà nínú ọgbọ́n wà dàgbà nínú mọ̀ bẹ́ẹ̀ ni wà dàgbà nínú òye o gúnugún ìkúléwé bẹ́ẹ̀ ni làkàlàmàgbé pọ́dún jẹ wà dàgbà wà gbọ́ wà tọ́ wà fọwọ́ pawọ́ bẹ́ẹ̀ ni wà tó wà fèrè ìjọbi ìgbà ọdún kan ní fún ọ.